ọ̀rọ̀ pọ̀. Nínú ìwé kọ́bọ̀. ọ̀rọ̀ dẹ̀ wá pọ̀ o. Nínú ìwé kọ́bọ̀. ọba mi Èdùmàrè ló ní ká ṣe bẹ́ẹ̀ ká tún wà báyìí láàárọ̀ yìí lẹ́yìn ọlọ́run ọba náà sì ni Sisi Monkele Sisi Monkele. ó mọ̀ pé ò létí gidi àwọn ò mọ̀ sànú ayé rẹ̀. òní lọ́jọ́ àbámẹ́ta. Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. Ọlọ́run ló sì ní orí bẹ́ẹ̀ àmọ́ bóyá ti ṣéǹjì kàlẹ́ndà lọ́dọ̀ tí. tí ì ṣéǹjì. àmọ́ bí àbá ṣéǹjì kàlẹ́ndà ọjọ́ 13 ló nínú oṣù keje. oṣù keje máa tó pín sí méjì. a tún ti móṣù yìí jẹ́ ń tiwa. torí tó bá ti pín sí méjì báyìí ni ó di pé ká mọ̀ ká yọ ọjọ́ tó kù. kí ló fẹ́ o fẹ́ ṣòkó àgbà ni. ṣòkó àgbà. o fẹ́ ṣèṣílé. yóò ṣe tètè dún ni. torí tẹ́lẹ̀ tó lọ bó bá wo Yẹmí Lásìsì ó rí i pé ọpẹ́lọpẹ́ Ọlọ́run nínú ayé rẹ ọkàn ẹ̀ tún ti ń dá tòlótòló bó ṣe ń sọ̀rọ̀ yìí. ká ní ṣe pé láyé ọ̀yá wá ká ní ṣe pé wọ́n sàn wàásù fún ní gbogbo ìgbà ni. yóò ti fi páìtọ̀ lẹ̀. ǹlẹ́ o Yẹmí ìwọ́nu Ọlọ́run o. Ọlọ́run bá mi Èdùmàrè níjẹ́ mo wá rí tí bàbá ń dúdú sí i nígbà yẹn nígbà tí kinní yóò ti dùn bàbá ń dúdú sí i ní dúdú sí i ẹgbẹ́ yóò dúdú báyìí tẹ́lẹ̀. àròwó ra kírímù kò sì tó ń jẹ gidi tán jẹ orí pẹ́kù wọn fà ń gbà yẹn. orí pẹ́kù wọn fà. ní ìsìn báyìí. gbogbo ìgbà náà lámọ̀dúpẹ́ lọ́wọ́ wòlíì Sáàmù. àbí ká máa dúpẹ́ lọ́wọ́ bàbá o. gbogbo ìgbà lámọ̀dúpẹ́ lọ́wọ́ wòlíì Sáàmù Olúwa. àbí ká máa dúpẹ́ lọ́wọ́ bàbá sẹ́. gbogbo ojoojúmọ́ lámọ̀dúpẹ́ lọ́wọ́ wọn torí tí ì bá sàwọn nínú ayé Yẹmí Lásìsì. páìtọ̀ yẹn bá ti máa páìtọ̀ ìbá máa páìtọ̀. láìkí ọ̀gá mi ló wá ìfẹ́ràn rẹ̀ ó mọ̀ jẹ́ kí mọ̀ jẹ́ kó dùn mí mọ̀ jẹ́ kó dùn mí. òwò wa ni tó ń tẹnu mọ́ ó mọ̀ jẹ́ kí kó máa ṣe kí ni. kó mọ̀ rí Yẹmí ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. ẹ̀wẹ̀ ẹ̀gúnlé láàárọ̀ yìí o. níbi gbogbo tẹ̀ tí ń gbọ́ wa jákèjádò àgbáńláyé ẹ mọ̀ tún lọ darapọ̀ pẹ̀lú wa lójú òpó abánidọ́rẹ̀ẹ́ Facebook wa. yes kẹ́. Adamimogo 107.7. ibẹ̀ látàkàn mọ́lẹ̀ sí. Adamimogo 107.7. ibẹ̀ látàkàn mọ́lẹ̀ sí. tẹ bá dójú òpó òun ẹ jẹ́ ń wò dáadáa ẹ̀yin tẹ bá ti wà ń bẹ̀. ẹ̀yin lẹ́yìn mọ̀ rú Ati Sisi Monkele tá a tún dánwò lónìí o. wàláì tàláì. onípa ọlọ́run aláàrọ̀ àbí olójẹ́ kó mọ rí bẹ́ẹ̀. Ọlọ́run ni. Ọlọ́run ọmọ tán. lẹ́yìn ọmọ òmò ló kù. lẹ́yìn ọmọ òmò ló kù. sórí ìwọ ń tí a ti mọ̀ wípé ó jìnnà sọ́mọ ó súnmọ́ òmò ó farajì epo ogi. Prophet Borode ẹ dákun ìyá Fàyà ńkọ́. màmá Fàyà ńkọ́ Prophet Borode. ní wíkẹ̀ndì ó wà ń bẹ̀ ẹ bá ń sọ fún ìyá Fàyà pé bí mo ṣe múra nǹkan gbọ́dọ̀ múra bẹ́ẹ̀. bàbá Orísun Ayọ̀ ẹni kan ránṣẹ́ pè mí bàbá Orísun Ayọ̀ ẹni kan ránṣẹ́ pè mí. ìwọ nìkan kọ́ kán ránṣẹ́ pè wá bàbá Borode ẹ dákun ẹ bá a sọ fún bàbá Orísun Ayọ̀ yìí ẹ bá a sọ fún màmá Fàyà pé ẹ dákun àtẹnu ló bì tẹnutẹnu gbẹnu sí nóbì àtẹnu náà sí ni bàbá kú òǹbí. àgùdọ̀ níbi tá a lọ. àníṣe ẹ wo bàbá kú òǹbí àníṣe àlábọ̀ ká lọ sàtẹnu ni. ẹ̀yin èyí wọn mọ́gbàgbé àti mọ́ gbé ìpolówó ọjà yín wà bọ̀ wá sí ìkànnì tá a wà yìí. ó jàre. ẹ̀yin Adamimogo 107.7. wọ́n tiẹ̀ ti ń sọ fún wọn ní àrò ọ̀tọ̀ níbi láìla. Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ mo ṣe ní kẹ́yìn èèyàn lọ darapọ̀ à ń retí yín o à ń retí yín lójú pa abánidọ́rẹ̀ẹ́ Facebook wa à ń retí yín nìkànnì Adamimogo 107.7 FM. ọ̀rọ̀ ti dun Yẹmí Lásìsì ó ti kẹ́rù rẹ̀ ó ti bọ́ ta. kò ṣe ní bọ́ ta. èmi náà bóyá yóò dúró tá a fi kà tán. àwọn náà ní fẹ́ dúró. já tètè kó tó di pé láyé ọ̀yàwó pé yóò pàpà láyé ọ̀yàwó pé admin sí. do the needful. ànígbà. wàláyà ẹ sọ fún yàrá pé ànígbà lọ. orí ọlọ́dúnkú pẹ̀lú Àṣàbí Sisi Monkele ló kọ mi o. Dókítà Olamide ló kọ mi fún gbogbo ẹ̀yẹ yẹn tẹ́ ẹ bá láǹfààní láti fẹ́ ṣe bẹ́ẹ̀ láti fẹ́ pè wá ọlọ́wọ́ ọba mi Èdùmàrè ò ní fi wá lẹ̀. àmín oríṣiríṣi àwọn ìwé ìròyìn la kó bọ́dọ̀ lónìí. ọlọ́kọ̀ ọ̀jọ̀kan la kó dé o. ìwé ìròyìn Punch ń bẹ wájú mi. Daily Trust wà lọ́dọ̀ tèmi ń bí. Nigeria Tribune náà gbẹ̀yìn bí o. èmi náà wá wò ṣùnṣùnṣùn mo mú Vanguard jáde. ìwé ìròyìn The Nation ó mọ̀ ṣe bẹ́ẹ̀ kárí ilé kárí oko. kódà mo mú leadership wá láàárọ̀ yìí. Daily Post náà lóò ní gbẹ̀yìn ó post àwọn ìròyìn kan jáde. wàláì ìwé ìròyìn Tribune ó dọ́dọ̀ tèmi náà. dókítà ìwé ìròyìn Vanguard ò gbẹ̀yìn bí o. ẹ bá wá wo The Nation èmi náà mú un wá sóde fún tàárọ̀ yìí. ó wá kó oríire mo ṣe bẹ́ẹ̀ mo fi ìwé ìròyìn leadership mo fi ṣàgbàrẹ̀. ìwọ náà fi ṣàgbàrẹ̀ wò ó já máa ṣe bẹ́ẹ̀ já máa kó PM nù sí bá mi wá sóde ká má sọ pé mo kàròyìn lọ́dọ̀ tàwọn yìí mú ọba ọmọ mú yín o. já bẹ̀rẹ̀ láàárọ̀ yìí ń bo ní ká ti bẹ̀rẹ̀ láàárọ̀ yìí. iléeṣẹ́ ààrẹ ibẹ̀ náà láti bẹ̀rẹ̀ sí ní kó. okay now. jọjẹ́ mọ̀ wípé
bí ebi ọ̀pàgbà fọwọ́ mẹ́kẹ́ ṣe ń bá wa fínra nílẹ̀ wa Nàìjíríà iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí wọ́n mọ̀ fi gbọ́lọ̀ ta o wọ́n ní ìbára ọba kanlẹ̀ tó kọ́kẹ́ ó tún gbọ́dọ̀ níbi tá a dorí ẹ̀kọ́ náà bá ṣe àgbékalẹ̀ àwọn ìgbìmọ̀ kan wọ́n ní sẹ́ẹ̀rí dókítà Sisi Monkele ìgbìmọ̀ tá a dálẹ̀ yìí gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú ebi ohun tó ní í ṣe pẹ̀lú oṣù ìṣẹ́ àwọn náà bá wá wó ojútùú sí o ọ̀nà tó àwọn àgbègbà á fi tó ẹ̀yin aráàlú á fi tó yé létí o. nígbà tó ṣe bẹ́ẹ̀ tó wà ní ọ̀dọ̀ ààrẹ jẹ́ kémi náà ṣe bẹ́ẹ̀ kí n wà ń bẹ̀ nítorí pé ibi tó o bá lọ báyìí sọmọ wípé ẹbí gbìn bá fà ìkara wọn á tẹ̀lé. bẹ́ẹ̀ ni èmi nìgbín ìwọ nìkara wọn. èmi nìgbín ìwọ nìkara wọn ìwọ lọ́rọ̀ gbìn. nínú ìwé ìròyìn Daily Post mo ti rí eléyìí ṣe aláwọ̀ tá à ń wò yìí àti ìṣe bẹ́ẹ̀ àṣe àgbépa ti àwọn iṣẹ́ ojú ọ̀nà tó jẹ́ ti eléyìí tíjọba àná tí wọ́n ń ṣe lọ àgbépa ti ìjọba àpapọ̀ ló sọ bẹ́ẹ̀ wọ́n láwọn ò gbé àwọn iṣẹ́ àkànṣe àwọn ò gbé pa. iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí ibẹ̀ lèmi mà ṣì wá o ààrẹ Bọ́lá Tinubu bàbá mọ̀ ní pé bí a bá pè lórí ẹnikẹ́ni ìfibẹ́ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni o a ní àwọn gbóṣùbà rabandẹ̀ fún ètò ìfinijọba eléyìí tó wáyé ní ìlú Ìbàdàn a ní kódà gan Olúbàdàn tuntun àwọn ọmọ yìí lọ́wọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ẹ̀ mọ̀ gbọ́ nínú ìwé ìròyìn Nigeria Tribune. ajíṣe bí Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ ò ní í ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan sẹ́ẹ̀ kí ló ń sọ yìí èmi náà sì wà lọ́dọ̀ ààrẹ Bọ́lá mẹ́ẹ̀tì Tinubu nítorí pé bàbá wa ni ṣẹ́rẹ́mi tá à ń wò yìí wọ́n ṣe àtúntò lórí bí wọ́n ṣe bẹ́ẹ̀ bí wọ́n ṣe pa ẹkùn Niger Delta tí o ààrẹ Bọ́lá mẹ́ẹ̀tì Tinubu iná ló sọ bẹ́ẹ̀ àtúntò wo bàbá wọ́n wá ṣe rí gbọ́ láàárọ̀ yìí nínú àwọn òwe ìròyìn tààkà sétí ìgbọ́ yín. ẹgbẹ́ ààrẹ Bọ́lá Tinubu ibẹ̀ náà mo wà o kó lè dá náà sí ní Sisi Monkele mo máa ń bá kà. okay now. jẹjẹ mọ̀ wípé ààrẹ Bọ́lá Tinubu ọmọ yan dáńtọ̀ṣọ́ àti ẹnìkan o ni wọ́n bá yàn wọ́n gẹ́gẹ́ bí àwọn ìgbìmọ̀ lájọ tó mọ̀ rí sí ohun tó ní ṣe pẹ̀lú ẹ̀ka ibùdókọ̀ ojú ẹ̀ka ibùdókọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà bóyá wọ́n forúkọ dókítà sí i bóyá forúkọ Sisi Monkele sí ẹ̀yin èèyàn ẹ̀ láǹfààní láti gbọ́ nígbà tí ìròyìn bá gbéra sọ lóní ràbájúgà. àwọn kan dẹ̀ ti máa dá òtún bẹ́ẹ̀ tọ́mọ̀sì ni wọ́n nímọ̀ porúkọ wa wà bẹ́ẹ̀. wọ́n nígbàgbọ́ kankan nínú Sisi Monkele àti dókítà. ní ìdájẹ́ pé wòlíì ìbòròdè ń ṣe ni à ń gbàdúrà fún wa lójoojúmọ́ pé àti yáfàyà. wòlíì Sàmúlò Alọ́gan ètò ẹja gbàdúrà Sisi Monkele àti dókítà ló wà. àwa ni wọ́n fi ń sọrí ẹ̀. nínú ìwé ìròyìn wo mo wà láàárọ̀ yìí mo wà nínú ìwé ìròyìn The Nation níbi tí ìsọnù nínú ìwé ìròyìn The Nation ni mo wà láàárọ̀ yìí níbi tí wọ́n ti ń sọ wípé sórí ààrẹ àná Muhammadu Buhari Sisi Monkele a máa ń rí sójú a máa ń bá a sọ̀rọ̀ ju Tinubu lọ Tinubu kó tó rí báyìí èmi kọ́ mọ sọ bẹ́ẹ̀ ẹni tó sọ bẹ́ẹ̀ àti tí tó fi sọ bẹ́ẹ̀ ẹ gbọ́ láàárọ̀ yìí. Tinubu àmọ́ wọ́n tún ṣe fẹ́ mú náwó gan ìwé ìròyìn mi ẹ̀wẹ̀ o. ẹgbẹ́ àwọn alágbàtà epo pẹntiró nílẹ̀ wa Nàìjíríà wọ́n ní àwọn ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ eléyìí tí ó mú kí àdínkù ó bá àtòwádìí èyí tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó máa ń ṣe o ní àwọn iléeṣẹ́ epo jákèjádò ilẹ̀ yìí ọ̀nà táwọn gbẹgbà ẹ̀ láǹfààní àti gbà o. nínú ìwé ìròyìn Punch mo ṣe bẹ́ẹ̀ tí mo wọ̀ níbi táwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Èdò tí wọ́n ti ń sọ pé Wike àní ẹ jẹ́ kó lọ rọ́kúnlé nífẹ̀ẹ́ ẹ jẹ́ kó lọ rọ́kúnlé kò sí nǹkan míì kó sà lọ rọ́kúnlé. ẹgbẹ́ òṣèlú PDP òsèwọ̀n ayé rẹ̀ ó dáhìn mọ́ pé kan tó pè náà nù. lórí bí wọ́n ti gbé agbára wọ àwọn alága ìjọba ìbílẹ̀. yes kẹ́. wọ́n ní kí àwọn alága ìjọba ìbílẹ̀ káwọn náà mọ fẹsẹ̀ wọn méjèèjì dúró. àwọn gómìnà lórílẹ̀‐èdè wa Nàìjíríà ọmọ fi gbé ló ń ta o. wọ́n ní sẹ́rí èyíkéyìí ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ bá gbé inú wa mọ̀ dùn sí. ìdájọ́ ilé ẹjọ́ Supreme inú wa mọ̀ dùn sí. kò sí lè tẹ́ni àṣẹ Tinubu ò ní dùn sí àwọn gómìnà nílẹ̀ wa Nàìjíríà àwọn ọmọ ni wọ́n sọ báwọn bínú wọn bá wá dùn sí lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀ láǹfààní àti gbọ́. bínú wọn bá dùn sí bí yóò dùn sí èmi náà ti tẹ̀lé ọsẹ àní bí ìgbín bá ti fà bá kíkà ìkàrà nǹkan tẹ̀lé ni. Sisi Monkele ẹ rí i dájú wípé ẹ ṣe àbójútó àwọn gómìnà àwọn ìjọba ìbílẹ̀ àti owó tí ń wọlé sọ́dọ̀ wọn o argon NURG iná ni wọ́n sọ bẹ́ẹ̀ fún
NFIU kí wàá nìtumọ̀ gbogbo àwọn tí mo dákọ̀ yìí ẹ ṣe bẹ́ẹ̀ ẹ gbọ́ nínú ìwé ìròyìn wa. wọ́n ní pẹ́ ní bá sọ ìbò náà ni ó tún mọ̀. ìbò wa kọ́ ìpínlẹ̀ Anambra ibẹ̀ mo gbà lọ o. okay now. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ó mọ̀ tí àwọn afurasí tí wọ́n tó ìgbà níye o ọgbà bẹ́ẹ̀ ni wọ́n rí àwọn ìbọn táǹkù ogún ọmọ rí gbà lọ́wọ́ wọn ṣé wá rí gbogbo àwọn afurasí ọ̀hún ọ̀daràn yìí ǹjẹ́jẹ́ mọ̀ wípé àkọọ́lẹ̀ àwọn tí wọ́n tó ìgbà láàrin oṣù méjì péré mọ̀ la ṣe àkọọ́lẹ̀ àwọn afurasí yìí ìpínlẹ̀ Anambra iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà àwọn ni wọ́n fi gbọ́dọ̀ bẹ́ẹ̀ síta o nínú ìwé ìròyìn Vanguard. Sisi Monkele sọ fáwọn ọ̀dọ́ langba tó jóbìnrin ní ìsinyìí èyí tí ń jẹ́ kí à ń ṣẹ́yún à ń yọyún kọ́ pọ̀ kò ju wípé kéèyàn mọ̀ ṣàfarawé àti wípé kéèyàn máa wò ó pé èmi náà torí pé èmi náà ṣe kíní kan wọ́n ní kí n ṣe gbá wọ́n ní kí n ṣàwó lọ́jọ́ kéèyàn kí à ń ṣẹ́yún kọ́ máa pọ̀ ńlẹ̀. àfarawé ni ara àfarawé ni ẹ sì sọ fún wọn èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ òmòye kan náà ló sọ̀rọ̀ ọ̀hún láàárọ̀ yìí. mo ṣe bẹ́ẹ̀ mo gba ìpínlẹ̀ Plateau lọ o látàrí ilé ẹ̀kọ́ kan lẹ́yìn tó dà lulẹ̀ ìpínlẹ̀ abiyamọ o àánú àwọn akẹ́kọ̀ọ́ mọ̀ ṣe mí o bákan náà àánú àwọn èèyàn ó mọ̀ ṣe bẹ́ẹ̀ ó mọ̀ ṣe mí ní ìpínlẹ̀ Plateau dókítà jọjẹ́ mọ̀ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí àkọlé àwọn èèyàn 17 ó mọ̀ láti àkọlé wọn o tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ Ọlọ́run nípè láti pàṣẹ ilé ẹ̀kọ́ eléyìí tó dà wó ní ìpínlẹ̀ Anambra ìṣẹ̀lẹ̀ náà ó gbòmìjé lójú ẹni o kọ́lọ̀ ń dákun kọ́lọ̀ ń ṣàánú wa ni kọ́lọ̀ ń ṣàánú wa ni o àwọn tó sì kàn náà kọ́lọ̀ ń dákun kó rọ̀ wọ́n lọ́kàn kó rọ̀ wọ́n lójú kọ́lọ̀ ń sì tẹ́ àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fara gbà kọ́lọ̀ ń tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀ àwa rọ̀ gbogbo àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń kọ́ ilé kọ́lé dákun ẹ mọ ṣàmúlò tó dáa ẹ ṣàánú wa àwọn ẹ̀mí tá à ń pàdánù lẹ́nu lọ́lọ́ yìí sórí ọ̀rọ̀ ilé ń wo èsè kékeré dákun ẹ̀ ṣàánú wa. jẹ́ kí n wọnú ìwé ìròyìn Daily Post lọ lórí ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ ilé ìtọ́sọ lẹ́ẹ̀kan pé wọ́n ń dá dúró ẹgbẹ́ ẹni tó jẹ́ adarí àwọn ọ̀dọ́ náà ni ó ti ṣe bẹ́ẹ̀ tí ó ti gbóṣùbàrà bàǹdẹ̀ fún ilé ẹjọ́ tó ga jùlọ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ọgbà bẹ́ẹ̀ náà ni mo wọnú ìwé ìròyìn Daily Post ọ̀hún padà o níbi tí Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ti sọ fún gbogbo àwọn ọmọ ilẹ̀ Ìbàdàn gbogbo àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ onílé jẹ́ àlejò yìí pé ẹ̀yin lẹ́ẹ̀ máa dúró tì mí nígbà tó gunlé tí ò bá sí tiyín bá má débi tí mo dé yìí. Olúbàdàn more nu. Olúbàdàn more bàbá more àwa máa more ńpínlẹ̀ Ọ̀yọ́. ẹ̀yin abáṣe lóore tí ò dúpẹ́. àmore ńpínlẹ̀ Ọ̀yọ́ àdàbí àwọn ará Iléṣà. alásọjáàmù kí ló sọ àwọn ará Iléṣà ó sì fẹ́ gbọ́rọ̀ láàárọ̀ yìí àwọn torí pa wà lórí ìròyìn kọ́mọ́ dàbí ìgbà tí ẹ̀yin ará Iléṣà mi ò ní fọwọ́ sí júwèé lé bàbá tó bí n lọ́mọ tẹ́rọ̀rọ̀ tó sọ ẹ̀yẹn mọ̀ bínú o yóò gba báláǹsì rẹ̀ ẹ̀yin náà kúkú mọ Sisi Monkele tó ẹnu àwọn ìwé ìròyìn takóbóde lónìí kò jù bá ń lọ o ó pọ̀ o ó pọ̀ nílẹ̀ kí lóyìn kó wá gbéra sọ ní pápápá bàbá ti dé láti òdìkejì lọ́hùn. ṣé ń gbọ́ bó ṣe ń milẹ̀ títí tó ń ṣe wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ ò tó rinlẹ̀ dòdòdò Adamimogo. ṣé ń gbọ́ bó ṣe ń milẹ̀ títí tó ń ṣe wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ ò rinlẹ̀ dòdòdò 107.7 FM Adamimogo ìkànnì tó tayọ. ṣé ń gbọ́ bó ṣe ń milẹ̀ títí tó ń ṣe wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ ò rinlẹ̀ dòdòdò. bí rédíò stations ti pọ̀ tó Adamimogo FM ti wá yàtọ̀. ṣé ń bá bá ṣe ń milẹ̀ títí ó ṣe wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ orí. Nínú ìwé kọ́bọ̀ ọ̀rọ̀ pọ̀. ẹ má gbàgbé ọ̀rọ̀ pọ̀. nínú ìwé kọ́bọ̀. Sisi Monkele yà sọ fáwọn èèyàn wípé bẹ́ẹ̀ bá ti gbé polówó ọjà wá àgbádùn yín o. bẹ́ẹ̀ni ẹni kò sì lè mọ gbádùn wa. káwa má gbádùn yín. a gbọ́dọ̀ gbádùn yín. torí bù fún mi ń bù fún ọ. ńlá kèrèké nísàlẹ̀ odò. wọ́n sọ bẹ́ẹ̀. ọmọ oko tí a bá sì jẹ búrẹ́dì ẹ jẹ́ kó fi iṣu ránṣẹ́ sílé. ọmọ oko tí ó bá jẹ búgan. kó fi iṣu ránṣẹ́ búgan kó fi iṣu ránṣẹ́ sílé. ẹ dákun ẹ gbé polówó ọjà wá sórí ètò yìí ẹ lè pe Sisi Monkele ẹ lè pe Dokita Olamide ẹ lè pe àwọn tí wọ́n jẹ́ akẹgbẹ́ wa náà. ẹ̀ka tó ń polówó ọjà níkànnì tá a wà yìí ẹ lè mọ bọ́ ń bẹ̀ kẹ́ni nǹkan tẹ̀ ń ta òun tẹ́ fẹ́ polówó
polówó rèé ẹlẹ́fẹ̀sẹ̀ kéde kí àwọn èèyàn ẹ máa bọ̀ ń bí ẹ máa bọ̀ wá. tó ká gbéra sọ ní pápápá jẹ́ láti iléeṣẹ́ ààrẹ o ó yá gbé bọ́dì. jẹ́ ń gbé bọ́dì láti ọ̀dọ̀ iléeṣẹ́ ààrẹ tó sọ̀hún àmọ́ ọ̀dọ̀ mínísítà kan náà ni mo ṣe bẹ́ẹ̀ tí mo fẹ́ wọ̀ lọ o wọ́n ti sọ wípé lọ́wọ́ tá a wà yìí nínú ìwé ìròyìn Daily Post wọ́n ní àwọn iṣẹ́ àkànṣe tó jẹ́ ti òpópónà eléyìí tá a bá ń lẹ̀ tá a jogún bá wọ́n ní àní pawọ́ tì o orílẹ̀-èdè wa Nàìjíríà iná ni ó sọ bẹ́ẹ̀ ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni ó sọ pé irọ́ ńlá bántàbántà náà ni àwọn ìròyìn kan eléyìí tó jẹ́ ẹlẹ́jẹ̀ tó ń jà káàkiri wípé àwọn iṣẹ́ àkànṣe òpópónà eléyìí tí wọ́n jogún wa iná ni wọ́n ti pati tí wọ́n sọ pé àwọn ò ní í ṣe bẹ́ẹ̀ àwọn ò ní í tẹ̀ wájú lórí rẹ̀ mọ́ ẹni tó jẹ́ mínísà fún iṣẹ́ ṣíṣe ní orílẹ̀-èdè wa Nàìjíríà èyí ò David Umahi iná ni ó fi ọ̀rọ̀ ọ̀hún léde o lásìkò gbà tí ó ń ṣe ìpàdé pẹ̀lú àwọn agbaṣẹ́ṣe ní ìlú Àbújá lẹ́ni tí ó sọ yìí pé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ iná ni ó jẹ́ eléyìí tó ń ṣini lọ́nà àti wípé ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu tàbí ìgbìmọ̀ aláṣẹ orílẹ̀-èdè wa Nàìjíríà iná ni wọn kò pa àṣẹ irú rẹ̀ bíi tí kò mọ̀ Umahi náà ni ó sọ pé ẹ̀ka tí ó ń bójútó ọ̀rọ̀ iṣẹ́ ṣe ní orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni ó ti pàṣẹ wípé tó àwọn ìgbìmọ̀ gbogbo wọ̀nyí kí wọ́n ṣe àtúntò kí wọ́n sì ṣe àtúnṣe gẹ́gẹ́ bí wọ́n ti wọ́n tẹ̀ wájú wọ́n ní lọ́wọ́ táwọn wà yìí wọ́n ní àwọn iṣẹ́ àkànṣe kan wà tó jẹ́ ti òpópónà eléyìí tí ó jẹ́ pé ní nǹkan bíi ọdún 18 sẹ́yìn iná ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti buwọ́lù wọ́n tó sì jẹ́ pé àwọn kan wà tó jẹ́ pé níbi ọdún 10 sẹ́yìn ni wọ́n ti buwọ́lù wọ́n tí wọ́n buwọ́lù àwọn kan níbi ọdún 5 sẹ́yìn ó ní látàrí ọ̀rọ̀ àwọn iṣẹ́ àkànṣe tuntun táwọn ẹ̀ṣẹ̀ ń ṣe yìí wọ́n ní àwọn ṣe bẹ́ẹ̀ àwọn buwọ́lù owó láti ṣe àṣeparí àwọn iṣẹ́ ọ̀hún wọ́n ní ó kéré pin àwọn tó ń yẹ oníkìlómítà kan àwọn tó jẹ́ oníkìlómítà 6 àwọn tó jẹ́ oníkìlómítà 8 gẹ́gẹ́ bí ó ṣe wá sọ ní ìgbìmọ̀ aláṣẹ náà ló jẹ́ wípé àwọn kò lè lo odidi 500 billion naira eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n kó sínú ẹ̀ka ètò ìṣúná eléyìí tí wọ́n fi ṣe àwọn iṣẹ́ àkànṣe ọ̀hún káwọn wá kó sórí gbogbo àwọn ọ̀nà ọ̀hún wọ́n ní ṣùgbọ́n àwọn lo díẹ̀ nínú rẹ̀ láti fi ra àwọn ohun tí ó yẹ káwọn ó lò gẹ́gẹ́ bí 50 bílíọ̀nù kan àti 100 bílíọ̀nù kan ó tá a sọ̀rọ̀ lọ rẹpẹtẹ kókó ọmọ ọlọ́dún wọn iná ní wípé ìjọba àpapọ̀ ní ẹ má gbọ́ ìròyìn tó sọ wípé àwọn iṣẹ́ àkànṣe òpópónà táwọn jogún bá àwọn pa wọ́n tì àwọn sì yàn wọ́n ní pọ̀sí wọ́n ní kò sí ohun tó jọ bẹ́ẹ̀ ẹ lọ́ọ́ ka kúlẹ̀kúlẹ̀ rẹ̀ nínú ìwé ìròyìn Daily Post tó jáde láàárọ̀ yìí. iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí ibẹ̀ lèmi ó ti bẹ̀rẹ̀ kó dókítà wọ́n ní ebi ìpanu kọ́rọ̀ mi wọ̀ bẹ́ẹ̀ ni o ṣe bí ti mà jẹ́ kí o ǹjọ́ jẹ́ mọ̀ wípé iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní látàrí ebi òpàgbà fọwọ́ mẹ́kẹ́lẹ́ tó ń báwo èèyàn fínra àwọn mọ̀ ṣe àgbékalẹ̀ àwọn ìgbìmọ̀ kan o wọ́n ní sẹ́rí ìgbìmọ̀ yìí àwọn náà mọ̀ rí sí gbogbo ń tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ebi ọ̀pàgbà fọwọ́ mẹ́kẹ́ oṣù ìṣẹ́ ọ̀làwọn náà wọ ojútùú sí o iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí wọ́n sọ̀rọ̀ wọ́n fa kò mọ́ òkú yá o wọ́n ní àwọn ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ iléeṣẹ́ ààrẹ kan eléyìí tó jẹ́ pé àwọn náà mọ̀ rí sí ọ̀rọ̀ ebi nílẹ̀ wa Nàìjíríà tí wọ́n sì jẹ́ kí oúnjẹ pọ̀ lọ́pọ̀ yanturu wọ́n ní bákan náà sì rèé ohun tó ní ṣe pẹ̀lú ọ̀wọ́n gógó tó bá wọ nǹkan tẹ́nu jẹ wọ́n ní àdínkù ọmọ bá o wọ́n ní láìpẹ́ ọjọ́ náà sì ni o àwọn ìgbìmọ̀ eléyìí tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ láti pàṣẹ iléeṣẹ́ ààrẹ ó ní wọ́n ní igbákejì ààrẹ Kashim Shettima yóò jẹ́ alága wọn o wọ́n ní bákan náà sì rèé lára àwọn ọmọ ìgbìmọ̀ dókítà wọ́n ní àwọn gómìnà láwọn ìjọba ìpínlẹ̀ ọmọ nbẹ́nbẹ́ àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ọmọ nbẹ́nbẹ́ àwọn alága ìjọba ìbílẹ̀ ọmọ nbẹ́nbẹ́ wọ́n ní kódà àwọn amójú ìlẹ́jà ní pé ètò ọrọ̀ ajé gbogbo wọn náà kún bẹ́ẹ̀ o wọ́n ní ó ṣeé ṣe kí wọ́n fi orúkọ Sisi Monkele àti dókítà sí nígbà tí àkó bá tó. bẹ́ẹ̀ ni nínú àtẹ̀jáde náà ni wọ́n ti jọ di mímọ̀ láti pàṣẹ Báńgbálá igbákejì ààrẹ eléyìí tí wọ́n tọ́ka sí olùkọ́ gẹ́gẹ́ bíi Stanley aníṣẹ́rí lẹ́yìn ìfilọ́lẹ̀ àwọn ìgbìmọ̀ yìí eléyìí tí wọ́n mọ̀ rí sí ọ̀rọ̀ oúnjẹ àti bí oúnjẹ ó ṣe pọ̀ lọ́pọ̀ yanturu ààrẹ Bọ́lá Tinubu ó mọ̀ báwọn ní gbólóhùn ní iléeṣẹ́ ààrẹ oníṣẹ́ eré tá a yàn yín sí torí ẹ̀ tá a ṣe ṣàgbékalẹ̀ yín ẹ̀rí dájú pé ẹmu nípa ẹmu lọ́kùnkúndùn wọ́n ní ẹ̀rí wípé oúnjẹ pọ̀ láwọn ìjọba ìpínlẹ̀ aníṣẹ́sì rẹ́yìn gómìnà táyàn gẹ́gẹ́ bí ọmọ ìgbìmọ̀ ẹ̀yin náà lẹ́ẹ̀mọ́ ibi tí bàtà ti ń ta yín lẹ́sẹ̀ o àti ọ̀nà tẹ́gbà láti wọ ojútùú sí ọ̀rọ̀ pọ̀ wọ́n sọ ilẹ̀kùn ìwé ìròyìn Punch ó ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ ìyọ̀rọ̀pọ̀ o. nínú ìwé kọ́bọ̀ ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ọ̀rọ̀ dẹ̀ wá pọ̀ nínú ìwé kọ́bọ̀ ẹ jẹ́ kí n jó pọ̀ láàárọ̀ yìí o nínú ìwé ìròyìn The Nation náà ni mo gbà lọ o ẹ sì rí i kà nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí nítorí pé méjì iná ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n kọ o èmi tẹ́ ń wò yìí ń wọ́n ṣe àtúnṣe lórí bí wọ́n ṣe gbàgbé ẹkùn Niger Delta
èmi kọ́ o kì í ṣe dókítà Olamide ló sọ̀rọ̀ ọ̀hún. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu iná ni ó ti ṣe bẹ́ẹ̀ tí ó ti fi ìdánilójú rẹ̀ hàn wípé sẹ́ ẹkùn Niger Delta iná lòun kò ní gbàgbé o bí àwọn kan bí wọ́n ṣe gbàgbé wọn nígbà náà lọ́hùn-ún. Gẹ́gẹ́ bí ó ti wá tẹ̀wájú, Tinubu náà ni ó fi ìdánilójú ọ̀hún ni ó fi hàn nígbà tí wọ́n ṣe ìpàdé àwọn alẹ́nulọ́rọ̀ ní ẹkùn Niger Delta ti ọdún 2024 yìí eléyìí tó wáyé ní Port Harcourt. Gẹ́gẹ́ bí ó ti sọ lẹ́ni tí ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà nílẹ̀ yìí Godswill Akpabio tí ó ṣojú fún náà ni ó sọ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ni ó ní nínú èròǹgbà rẹ̀ gẹ́gẹ́ bí ìrètí ọ̀tun eléyìí tí ó mú wá fún àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà. Ó ní wípé àwọn yóò ṣe bẹ́ẹ̀, àwọn yóò ṣe gbogbo nǹkan tí ó wà ní àkàtà wọn o láti rí dájú pé ẹkùn Niger Delta náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó dúró re. Ó wá tẹ̀wájú, ó ní ààrẹ náà ni ó ti ṣetán láti rí pé ẹkùn Niger Delta pàápàá jùlọ ẹkùn ìlà oòrùn sí ìwọ̀ oòrùn ọ̀nà tí ó ní ṣe pẹ̀lú ẹkùn ọ̀hún náà ni wọ́n mú ní òkúnkúndùn tí ó sì jẹ́ pé ilé aṣòfin àgbà náà ni àwọn náà ṣe bẹ́ẹ̀ tí àwọn wà nínú ìgbìmọ̀ eléyìí tí yóò bójútó àwọn ọ̀nà ọ̀hún. Ó tún wá fi kún yìí pé Lagos to Calabar èyí òpópónà eléyìí tí ó jẹ́ oníbùnbù láti ìpínlẹ̀ Èkó sí Calabar tí ó jẹ́ iṣẹ́ àkànṣe. Wọ́n ní kì í ṣe wípé yóò bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ Èkó nìkan o, wọ́n ní ṣùgbọ́n bákan náà ni ó bẹ̀rẹ̀ láti ẹkùn Niger Delta lójú náà ti lè rí já wípé àwọn ọ̀nà méjèèjì ọ̀hún iná ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n pàdé bí wọ́n bá ṣe ń ṣe wọ́n. ẹ fẹ́ kàyókù báyìí àbí ẹ̀rọ nínú ìwé ìròyìn The Nation, ẹ̀rọ nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí nítorí pé ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. Dókítà bí wọ́n ti forin ìbọnú ní dọ́kínní àná yípa ọmọ wa yẹn ẹjọ́ ṣe ọmọ wa yẹn ẹjọ́ ṣe ọmọ wa ti wá síbẹ̀ yìí o. Ààrẹ Bọ́lá Tinubu gan bàbá náà jàn ló ń tẹ̀ wọ́n fi gbólóhùn síta o. Wọ́n ní sẹ́rí Olúbàdàn tuntun eléyìí tá a ṣẹ̀yàn àwọn ní ìgbàgbọ́ kíkùn wípé wọ́n ṣe àtúntò ìlú Ìbàdàn gidi mọ̀ ni o. Ààrẹ Bọ́lá Tinubu bàbá ṣe bẹ́ẹ̀ wọ́n gbóṣùn bẹ̀rọ̀bàdẹ́ o fún àwọn ìgbìmọ̀ ìfinijọba gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn èèyàn jankan-jankan tọ́rọ̀ ètò ìjọba ìlú Ìbàdàn tó mọ̀ kàn gbọ́ngbọ́n o nígbà tó ń ṣe lálàyé wípé ṣẹ́rí ọba tuntun eléyìí tán sẹ́yìn yìí àwọn ní ìgbàgbọ́ kíkún nínú ẹ̀ wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gan ń kọ́ ẹ̀kọ́ látara orí adé náà o. Tinubu ló sọ̀rọ̀ ìdí mímọ̀ láàkó tó ń kópa nígbà tí wọ́n ń ṣe àgbékalẹ̀ ọ̀pá àṣẹ fún Olúbàdàn tuntun ti ilẹ̀ Ìbàdàn tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹtàléníogójì irú ẹ̀ ìyún ọba Owólabí Ọlákùnlẹ́yìn láti pàṣẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé tí wọ́n ń gbé ọ̀pá àṣẹ lé orí adé ọ̀hún lọ́wọ́. Ààrẹ Bọ́lá Tinubu sọ̀rọ̀ ó pa obì ó yọ àbìdún rẹ̀ ó ní sẹ́rí orí adé eléyìí tí wọ́n ṣẹ̀yàn nílùú Ìbàdàn àwọn ní ìgbàgbọ́ kíkún nínú ẹ̀ wípé wọ́n ṣe àtúntò ìlú Ìbàdàn gidi gan mọ̀ ni o tó sì jẹ́ wípé ìlú ọ̀hún yóò wá di èrò wá wòran fún àwọn ìlú tó kù. Ààrẹ Bọ́lá Tinubu òun náà ni mínísítà fún àmúṣagbára Adébáyọ̀ Adélabú ló sojú fún o tí wọ́n sì ń gbóṣù bàràǹbàdẹ̀ fún gbogbo àwọn èèyàn tí wọ́n jẹ́ kí ètò náà ṣeé ṣe o. Bákan náà ni ààrẹ wá gbà á ládùúrà ó ní àwọn gbà á ládùúrà o fún orí adé tuntun tìlú Ìbàdàn wípé ọgbọ́n ìmọ̀ eléyìí tí bàbá nílò ọlọ́mọ yọ̀ǹda rẹ̀ fún bàbá o. a ní kódà gan àwọn tí gbà á ládùúrà wípé kọ́lọ́ ń jẹ́ kí ẹ̀mí ọlá kọ́lọ́ ń jẹ́ ogun o. Inú ìwé ìròyìn Nigeria Tribune ibẹ̀ náà ló ti jáde lónìí torí pọ̀ rọ́pọ̀ nínú ìwé kọ́bọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ wà lójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa hùn à ń rí àtẹ̀jíṣẹ́ yín o à á sì ka àtẹ̀jíṣẹ́ yín lágbára Ọlọ́run ọba mi Èdùmàrè. Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sójú òpó Facebook wa ẹ máa lọ síbẹ̀ Adamimogo 107.7 FM ni o àwọn èèyàn ti ń ba síbẹ̀ ẹ̀yin tẹ́ wá ti ń ba síbẹ̀ yìí ẹ máa ṣe bẹ́ẹ̀ ẹ máa pín lógúnlógún ẹ máa pín lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa pín ní àràràádọ́ta nítorí pé Olódùmarè ọba ìkó ọba ìṣọ́ ọba ìdíbàjẹ́ yóò máa ṣe bẹ́ẹ̀ yóò máa bùkún yín o. ọ̀dà ẹ̀jẹ̀ ń wọnú ìwé ìròyìn eléyìí tí ń bẹ lọ́wọ́ mi yìí lọ. Ìwé ìròyìn wo ní ń bẹ lọ́wọ́ mi ìwé ìròyìn The Leadership tó fi mọ́ Daily Post náà ló kọ ìròyìn tí mo fẹ́ kà yìí níbi tí wọ́n sọ pé Buhari tẹ̀ ń wò òun ó mọ̀ dùn rí ju Tinubu lọ. Ìdúmẹ̀ náà ni ó fi ọ̀rọ̀ òun léde o ẹni tí ó jẹ́ àkójànú lé ní ilé aṣòfin àgbà tá ń pè ní chief whip Ali Ìdúmẹ̀ náà ni ó sọ pé ààrẹ orílẹ̀-èdè yìí ní àná èyún bọ́dà èyún Muhammadu Tinubu Muhammadu Buhari ọjà ẹnu mi àgò. ọmọ kó bọ́ bá ti wo Yẹmí náà sísè kó dé àmọ̀ ìṣẹ̀rù bọ̀.
Muhammadu Buhari iná ló dùn rí o tó sì jẹ́ wípé nígbà tó ṣe bẹ́ẹ̀ tí ó wà lórí àga àlééfà ó ní ó dùn rí ju Tinubu lọ ó wá tẹ̀ wájú ó ní láàrin ọdún 2015 sí ọdún 2023 yìí ó ní ẹ̀rí wípé ààrẹ Muhammadu Buhari yún ààrẹ àná iná ló jẹ́ ààrẹ alágbádá tí gbogbo èèyàn lè rí ó sọ̀rọ̀ wọn nígbà tí ó ń kópa ní orí ètò kan tí ó jẹ́ ti móhùnmáwòrán ní ọjọ́ Ẹtì èyún àná yìí ẹni tí ó ṣe bẹ́ẹ̀ tí ó jẹ́ àkójànú ilé ọ̀hún náà lè sọ pé bẹ́ẹ̀ bá fẹ́ wá iṣẹ́ àbí ẹ fẹ́ gba iṣẹ́ kan ó ní ẹ lè tètè rí Tinubu o gẹ́gẹ́ bó ti wá sọ ó ní lásìkò ìjọba Olúṣẹ́gun Ọbásanjọ́ èyún láàrin ọdún 1999 sí ọdún 2007 ó ní gbogbo wákàtí mẹ́rìnlélógún eléyìí tí ń bẹ nínú ọjọ́ iná ni àwọn sẹ́nitọ̀ àwọn mínísítà iná ni wọ́n lé àǹfààní láti rí bàbá ó ní eléyìí náà ni ó sì jẹ́ òṣèlú eléyìí tí ó yẹ kí ẹni yóò jẹ́ ààrẹ kí ó máa ṣe ó ní ṣùgbọ́n àwọn kan tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá Tinubu ṣiṣẹ́ eléyìí tí Tinubu tó ti yàn iná ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń ṣíjì bo bàbá tó sì jẹ́ pé nígbà tí bàbá bá ti wà ní asòfìlà wọ́n ní wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n láǹfààní láti rí bàbá bíi tí wù kó mọ bíi ti àwọn ààrẹ tó kù ó wá ní wípé lọ́wọ́ tá a wà yìí ó láwọn tí bàbá ti yàn ó ní àwọn nǹkan tí wọ́n ń ṣe fún bàbá ó lè má dáa tó dáadáa eléyìí tí wọ́n máa ṣe ó ní kí wọ́n yí ìwọ̀n àwọn padà bẹ́ẹ̀ bá fẹ́ ka ìyókù ìwé ìròyìn méjèèjì tí mo sọ ohun Leadership àti Daily Post wọ́n kọ láàárọ̀ yìí ẹ lọ kà á lákàtà ń bẹ̀ nítorí pé ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ sẹ́yìn gbìyànjú àti sọ pé bàbá mọ́ mú nọ́mbà ni. wọ́n láwọn tí ń bẹ wọ́n ní nọ́mbà ni wọ́n sọ pé. mo ṣe bẹ́ẹ̀ mo ta kọ́sọ́ o ó di wọ̀ nínú ìwé ìròyìn mi ẹ̀wẹ̀ ìwé ìròyìn The Nation òun náà mọ̀ ni mo mọ̀ náà wágà o ààrẹ Bọ́lá Tinubu wọ́n mọ̀ yan Dáńtọ̀ṣọ́ gẹ́gẹ́ bí adarí ẹ̀ka eléyìí tí ó mọ̀rí sí ibùdókọ̀ ojú omi o ààrẹ Bọ́lá Tinubu ó ní ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti ṣe bẹ́ẹ̀ bábá buwọ́lù ọ̀mọ̀wé Abubakar Dáńtọ̀ṣọ́ o gẹ́gẹ́ bí adarí ẹ̀ka eléyìí tí ó mọ̀rí sí ibùdókọ̀ ojú omi o wọ́n ní bákan náà sì rèé ààrẹ Bọ́lá Tinubu bàbá tún ṣe bẹ́ẹ̀ wọ́n tún buwọ́lù sẹ́nitọ̀ Adédayọ̀ Adéyẹyè tí òun yóò mọ̀ jẹ́ alága ìgbìmọ̀ ẹ̀ka náà Dáńtọ̀ṣọ́ dókítà ó ní wọ́n jọ di mímọ̀ wípé ó mọ̀ ní ìrírí gan bàbá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ojú omi orílẹ̀-èdè wa Nàìjíríà ó ní ìrírí gan o wọ́n ní kódà gan àmójú ìlẹ́jà náà tún ni wọ́n lọ kàwé wọ́n lọ mọ̀ gbóye ní ẹ̀ka tá à ń perí yìí wọ́n ní nítorí kíni wọ́n lọ lajú wọ́n lọ tún jẹ́ ọ̀làjú ó tún wá jẹ́ ọ̀dọ́ lẹ́ni tí àwọn ní ìgbàgbọ́ kíkún ìpè yóò ṣe bẹ́bẹ́ yóò sì ṣe bẹ́bẹ́ yàtọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní bákan náà lọ́mọ sórí lọ́dọ̀ Adéyẹyè ìyún sẹ́nitọ̀ Adédayọ̀ Adéyẹyè táwọn yàn wọ́n ní kẹ́ mọ wo Adéyẹyè o wọ́n ní agbófinró ni o wọ́n ní kẹ́ mọ wo Adéyẹyè wọ́n ní ó jẹ́ lọ́ọ̀yà ìyún agbẹjọ́rò wọ́n ní bákan náà sì rèé ó tún wá jẹ́ oníròyìn wọ́n ní oníròyìn ni o ọlọ́gbọ́jú ọgbọ́nu ó gbọ́jà wọ́n ní bákan náà ó jẹ́ èèkàn bàbá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ òṣèlú wọ́n ní òun náà ṣe bẹ́ẹ̀ ó kàwé wọ́n ló ti fi ìgbà kan rí wà gẹ́gẹ́ bíi mínísítà kejì fọ́rọ̀ iṣẹ́ àkànṣe ọlọ́túnwájú ọmọ ilé ìgbìmọ̀ asòfin tó ń ṣojú ẹkùn gúúsù ìpínlẹ̀ Èkìtì wọ́n ní sẹ́rí wípé gbogbo àwọn táwọn yàn yìí gbogbo àwọn méjèèjì náà ni wọ́n kàtó tí wọ́n sì kàtó tó wọ́n ní àwọn nígbàgbọ́ wípé wọn ó ṣe gudugudu méje àti yàyà mẹ́fà ní ẹ̀ka eléyìí tí àwọ̀ yàn wọ́n sí o àwọn wá ṣe bẹ́ẹ̀ bàbá wa tẹ̀síwájú àwọn lóhun tó ní ṣe pẹ̀lú ìbuwọ́lù dókítà Ati Sisi Monkele àwọn làwọn ọmọ ronú sí o àwọn nítorí àwọn yiri ẹ̀wò síwájú àwọn ríwe yiri ẹ̀wò sẹ́yìn àwọn yiri ẹ̀wò sọ́tún àwọn yiri ẹ̀wò sọ́sì wọ́n rí i pé wọ́n kátó tó àwọn lókun ká fọwọ́ kọ wọn sọ wá o tí ilé ìgbìmọ̀ asòfin kan lè bá wọn buwọ́lù. ẹ̀yin ò sínú ròyìn mo fi kún. ẹ ò fi mọ̀ kó o fi kún bó dẹ̀ ṣe fi kún ọ̀dà àti ẹ̀kọ́kọ́ wọnú ìgbìmọ̀ báwò àwọn àgbà báwò lọ́dọ̀. jà tí òkè mú tí òkè wọn níbi pẹlẹbẹ jà tókè bẹ̀rẹ̀ òkè ní ká ti bẹ̀rẹ̀. ìjọba níbi pẹlẹbẹ lèèyàn tí mẹ́lẹ̀ jẹ́ irọ́ ibi ńlá làwọn ti mú. ibi ńlá la ti fẹ́ mú báyìí ọ̀dà ẹjẹ́ á lọ ṣe bẹ́ẹ̀ ẹjẹ́ á lọ tajà tá a bá ti dé ká máa tẹ̀ wájú à ń lọ à ń bọ̀ àti ìdè. Ìdó Country Club ICC ṣàṣeyege wọ́n parí kíkọ́ ICC Club House phase 1 èyí tán máa commission ní Saturday July 13 2024 ní Ìdó Èkìtì bẹ̀rẹ̀ látago 11 àárọ̀ èyí gan ló wá mú Kẹ́mi Babátúndé pẹ̀lú ìyàwó mi Abímbọ́lá Oníjìgé sọ pé òkè òkè láwọn máa lọ ní Ìdó Èkìtì.
Babatunde pẹ̀lú Abímbọ́lá Oníjìgé ìkan gbòógì nínú ẹgbẹ́ ICC Ìdó Èkìtì ló ń fayọ̀ àti ìdùnnú kí ààrẹ ẹgbẹ́ wa gbogbo olóyè nínú ẹgbẹ́ àtàwọn ọmọ ẹgbẹ́ ICC lápapọ̀ fún ti ayẹyẹ ṣíṣí club house phase 1 pẹ̀lú ètò ìkówójọ fún kíkọ́ abala ìkejì ìyẹn phase 2 lábẹ́ alága His Royal Majesty Ọba Yọ̀rìndé Ìlọrí Fábọ̀rọ̀ Ajíbóyèdé kẹta olójúdó Ìdó Èkìtì chairman Èkìtì Council of Obas pẹ̀lú Dr. Káyọ̀dé Akínládé tí wọ́n jẹ́ olùfilọ́lẹ̀ àgbà lọ́jọ́ náà àti gbogbo àwọn àlejò tá à ń retí alọ́rẹ́ àbọ̀rẹ́ o Ìdó Èkìtì àti Ìdó Country Club ICC yóò túbọ̀ máa mókè sí o àmín. Babátúndé àti Abímbọ́lá Oníjìgé ló ń kéde. Nínú ìwé kọ́bọ̀ ọ̀rọ̀ pọ̀. ọyẹ ẹjẹ àtẹ̀wájú àti tajà ẹjẹ tún lè máa rọ ọjà tà dáadáa bá a bá tajà bíi 47 lórí ètò yìí tá a ṣètò yìí tá a wá ṣètò fòdìdí wákàtí méjì ṣẹ́nu tí ń gan ò ní dùn ni ṣẹ́nu yìí ò ní dùn. kẹsẹ̀ mọ́ gbé polówó ọjà yín wá bọ̀ sórí nínú ìwé kọ́bọ̀ ẹ máa gbé e bọ̀ wá ẹ dákun nínú ìwé ìròyìn Punch mo ṣe bẹ́ẹ̀ tí mo wà lára ẹ̀ ń tẹ̀ ń bẹ lójú òpó Facebook a ti ń rí àtẹ̀jíṣẹ́ yín a sì kà á lágbára Ọlọ́run ẹ máa wá pín lógúnlógún ẹ máa pín lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ má jẹ́ kó jẹ́ pé ìnìkan lẹ́ẹ̀ máa jàǹfààní ẹ̀ torí ẹ̀yin tẹ́ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ nísìn ńgbà tá a bá kà tá a bá rí tàwọn tó kùn kà kò ní í dáa. ẹ sì jẹ́ kí èròǹgbà yín ẹjọ́ hàn lójú òpó ọ̀hún àwọn èròǹgbà yín lórí àwọn ìròyìn tá a ti kà síta ń ẹ lè fi àtẹ̀ránṣẹ́ tí yín kẹ́ fi ṣọwọ́ sí wa. bẹ́ẹ̀ ṣe ń kí wa náà ni kẹ́ ẹ máa fi èròǹgbà yín kẹ́ ẹ máa fi ṣọwọ́ inú ìwé ìròyìn Punch mo wọ̀ lọ́láàárọ̀ yìí níbi tí wọ́n sọ pé àwọn fásitì eléyìí tí wọ́n tó 96 iyún 86 iná ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń gba ọmọ wọlé ní àìgbà ọ̀nà eléyìí tí jàǹbù tí ó là kalẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti sọ nínú àkọọ́lẹ̀ eléyìí tí ó wà ní ọdún 2022-2023 wọ́n ní àwọn ìgbaniwọlé sí àwọn fásitì ní orílẹ̀-èdè wa Nàìjíríà polytechnic àti àwọn ilé ẹ̀kọ́ gíga míì iná ló ti ṣàfihàn rẹ̀ wípé àwọn ilé ẹ̀kọ́ gíga eléyìí tí ó tó 98 iyún 88 iná ni wọ́n gba ọmọ ní ìta ọ̀nà àpapọ̀ eléyìí tí jàǹbù tí wọ́n là kalẹ̀ eléyìí tí wọ́n pè ní Central Admission Processing System ẹ̀gẹ́ eléyìí tí wọ́n máa ń pè ní CAPS gẹ́gẹ́ bí àjọ jàǹbù ti wá sọ wọ́n ní gbogbo ọmọ tí wọ́n bá gbà ní àyètá CAPS yìí iná ni ó ṣe bẹ́ẹ̀ tí ó jẹ́ àyédèrú tí kò sì jẹ́ pé kò bá ìlànà mu bí tí wù kó mọ̀ wọ́n tẹ̀ wájú ìwé bí ẹ̀ bá gbàgbé ní ọdún 2020 jàǹbù náà ni ó ṣe ìkìlọ̀ ń gbé gbogbo àwọn iléèwé gíga gbogbo iná ni wọ́n gbọ́dọ̀ gba ọ̀dọ́ jáàmbù wọlé tí wọ́n bá fẹ́ gba àwọn ọmọ wọlé àti wípé ọmọkọ́mọ eléyìí tí kò bá ṣe bẹ́ẹ̀ tí kò bá ní orúkọ ní pọ́tà jáàmbù wọ́n ní kò sí orúkọ ọmọ ọ̀hún nínú ìwé èyí o bí tí wù kó mọ nínú àwọn tí ó kàwé lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó wá tẹ̀ wájú wípé ní oṣù kẹrin ọdún 2024 yìí iná ni ìgbìmọ̀ aláṣẹ jáàmbù ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sọ wípé àwọn ò ní gbà mọ́ bí tí wù kó mọ o eléyìí tí wọ́n máa ṣe ìgbaniwọlé láti àwọn iléèwé gíga wa ní orílẹ̀-èdè wa Nàìjíríà láì gba ọ̀dọ́ jáàmbù èyí ó ń bẹ nínú ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ orúkọ wọn ò sínú ìwé yìí. tó ẹ̀yin èèyàn wa tẹ̀ ń darapọ̀ pẹ̀lú wa mo tún ṣe bẹ́ẹ̀ mo náwó gan ìwé ìròyìn mẹ́wàá ẹ̀ o. ẹgbẹ́ àwọn alágbàtà epo pẹntiró wọ́n ní àwọn ọmọ ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ nípa bí àdínkù ó ṣe mọ̀ bá àtòwádé lẹ́yìn tí àwọn èèyàn ń ṣe o ní àwọn iléeṣẹ́ epo jákèjádò ilẹ̀ yìí ẹgbẹ́ àwọn alágbàtà epo pẹntiró ni wọ́n mọ̀ ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn àjọ tó rí sí ọ̀rọ̀ epo àjọ iléeṣẹ́ àjọ epo pẹntiró àti iléeṣẹ́ tó ń pèsè epo ní orílẹ̀-èdè wa Nàìjíríà pé kí wọ́n jọ jàre kí wọ́n jẹ́ kí epo pọ̀ lọ́pọ̀ yanturu ní gbogbo àwọn iléeṣẹ́ epo lórílẹ̀-èdè wa Nàìjíríà ìgbákejì ààrẹ ẹgbẹ́ ní Alhaji Ahmed Fashola ń lọ fi àtẹ̀jáde náà síta o lẹ́yìn tí ó takùrọ̀sọ pẹ̀lú àwọn oníròyìn tán ibẹ̀ náà ló ti jẹ́ ó di mímọ̀ wípé ṣe rí ọ̀wọ́n gbogbo eléyìí tó bá epo ní ó sì ẹ̀yìn ìwọ̀nba epo eléyìí tí iléeṣẹ́ epo orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń darí sí ọ̀dọ̀ àwọn iléeṣẹ́ epo nínú àtẹ̀jáde náà ó ní wọ́n ti jẹ́ ó di mímọ̀ wọ́n ní ṣe rí ohun tó ní ṣe pẹ̀lú èléwó tó gorí epo àti bí epo ṣe pọ̀ lọ́pọ̀ yanturu ní àwọn iléeṣẹ́ epo wọn ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà gan òun náà ni wọn bá dẹ̀bi ro wọn nítorí tepo bá pọ̀ lọ́pọ̀ yanturu àdínkù ó bá wọn ní bákan náà sì rèé iléeṣẹ́ epo NNPC wọn ní bí wọ́n bá ń pèsè epo tó pọ̀ gan tí wọ́n ń pèsè jálẹ̀ epo tó pọ̀ wọn ní yóò tún jẹ́ kí epo pọ̀ lọ́pọ̀ yanturu o wọn ní kò ní sí títò ní àtòwádìí mọ́ ní àwọn iléeṣẹ́ epo wọn ní ọgbà bẹ́ẹ̀ ni àwọn rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn tí ọ̀rọ̀ náà kàn wọn ní kí wọ́n da epo síta
kí wọ́n jẹ́ kí epo pọ̀ lọ́pọ̀ yanturu kàn yé fìyà jẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mọ́ kán má bàa mọ́ ni ẹgbẹ́ àwọn alágbàtà àwọn náà ni wọ́n tó dé ilé ìlẹ́ o inú ìwé ìròyìn Daily Post ibẹ̀ lèmi ti rí lónìí ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. nínú ìwé ìròyìn Punch jájó ní pápápá àkókò tí ń lọ ìpínlẹ̀ Edo ni mo wà níbi tí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Edo ti ń sọ yìí pé kí ẹni tó jẹ́ mínísítà fún olúùlú ilẹ̀ wa nílẹ̀ yìí Iyesom Wike tí ó ti gbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Rivers kí ó lọ rọ ẹkùnlé kúrò nínú ẹgbẹ́ ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní ẹgbẹ́ ọ̀hún ní ìpínlẹ̀ Edo náà ni ó ti ń fojú winá wàhálà làásìgbò látìgbà tí wọ́n ti ṣe ètò ìdìbò abẹ́lé sí ipò gómìnà ní ọjọ́ 22 oṣù kejì ọdún 2024 lélẹ́yìí tí ó mú kí Azu Ugodalo kí ó ṣe bẹ́ẹ̀ kí ó di olùdíje wọn lélẹ́yìí tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹgbẹ́ tí wọ́n sọ pé àwọn ò gbà gẹ́gẹ́ bí wọ́n sì sọ ní ọ̀sẹ̀ tó kọjá yìí ní onídàájọ́ Nyangi Ekuo ló sọ yìí pé tó ètò ìdìbò abẹ́lé eléyìí tí wọ́n ṣe ọ̀wọ́n iná ni kò bófin mu látàrí wípé àwọn aṣojú dìbò eléyìí tí wọ́n tó 432 378 iná ni wọn kò ṣe bẹ́ẹ̀ tí wọn kò gbà tí wọ́n sì lọ bá ilé ẹjọ́ wípé tó kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n gba àwọn ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú PDP iná ló sọ pé àwọn ti pẹjọ́ kò tẹ́mi lọ́rùn ní ọjọ́ àlárúbà tí ó kọjá yìí nígbà tí wọ́n ń tẹ̀síwájú wọn ní ẹnìkan eléyìí tí kò fẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n mọ òun nínú ìgbìmọ̀ eléyìí tí ó ń bójútó ẹgbẹ́ òṣèlú PDP èyí náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí ó sọ ọ̀rọ̀ wọn o wọ́n ní bí ẹ bá wò dáadáa wọ́n ní àwọn ìgbìmọ̀ aláṣẹ eléyìí tí wọ́n ṣiṣẹ́ náà ni wọ́n ti sọ pé kí ẹni tí ó jẹ́ igbákejì alága wọn lẹ́kùn gúúsù ilẹ̀ yìí èyí olóyè Dan Obi kí ó lè ọ̀rọ̀ ọkùnrin látàrí wípé ó ń ṣe bẹ́ẹ̀ ó ní ipa burúkú lórí ètò ìdìbò ìpínlẹ̀ Edo wọ́n ní ẹni ìhun ló wá sọ̀rọ̀ wípé tó ẹnìkan nínú ìgbìmọ̀ ọ̀hún náà ló wá sọ̀rọ̀ wípé tó Wike àti àwọn ìgbìmọ̀ ọ̀hún náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ kí gbogbo nǹkan kó lọ déédéé wọ́n ní kó lọ rọ́kúnlé o bí ó bá ṣe bẹ́ẹ̀ bí ó bá ti mọ̀ pé òun ò ní ṣe ti ẹgbẹ́ òṣèlú PDP eléyìí tí ó sì ń jà tako ẹgbẹ́ òṣèlú ọ̀hún lọ́nà eléyìí tí àwọn ò lérò èyí ń bẹ nínú ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ti kọ síbẹ̀. jẹ́ sáré sí fìlà lórí ilé ìdákun dókítà mọ́ bínú torí ìjọba kò ní o lórí bá ti ṣe ìrónilágbára fún àwọn alága ìjọba ìbílẹ̀ àwọn gómìnà mọ̀ ni wọ́n ń sọ̀rọ̀ o wọ́n ní inú àwọn dùn sí i wọ́n ní kódà lọ́wọ́lọ́wọ́ gan báyìí wọ́n ní inú àwọn ń dùn sí i wọ́n ní torí kò sí nǹkan táwọn ó ṣe o alága ẹgbẹ́ àwọn gómìnà nílẹ̀ wa Nàìjíríà títún ṣe gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrasaq Abdulrahman nù o olóòrùn fi gbólóhùn náà síta lórúkọ àwọn gómìnà tí wọ́n bẹ jákèjádò orílẹ̀-èdè yìí oníṣẹ́ rí ìdájọ́ ilé-ẹjọ́ gíga ti Supreme eléyìí tí wọ́n gbélẹ̀ eléyìí tó gbé agbára wọ àwọn alága ìjọba ìbílẹ̀ pé kí àwọn alága ìjọba ìbílẹ̀ náà kí wọ́n mọ̀ dá wà ó ní inú àwọn dùn sí gidi gan ni ó ní torí kíni ó ní bí ìgbà tí wọ́n bá mú ẹrù wo kúrò lórí àwọn ó ní bẹ́ẹ̀ náà ní kíní ọ̀hún rí ó ní inú gbogbo àwọn pátápátá ń lọ́dún sí i bákan náà ló fi gbọ́dọ̀ léde láàkó tó ń ṣe ìpàdé pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Tinubu nínú ilé-iṣẹ́ ààrẹ nílùú Àbújá ó pa òbíyọ àbídán rẹ̀ pé sẹ́rí ìgbésẹ̀ ilé ẹjọ́ gíga ti Supreme á ló fi hàn wípé à ń pín agbára ni ọ̀nà wa pín agbára sí ẹ̀ka kẹta nínú ẹ̀ka ètò ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà á ní dandan náà ni kí inú àwọn dùn á ní sẹ́rí àwọn alága ìjọba ìbílẹ̀ ń á ní kán mọ gbádùn yàn bí ìdánù ṣúgà ni o á ní torí agbára ti wọ̀ wọ́n á ní ṣèwádìí àwọn ìjọba ìpínlẹ̀ náà gbogbo àwọn gómìnà tí wọ́n bẹ́ẹ̀ dókítà á ní inú àwọn náà wọ́n fọwọ́ sí àwọn fẹsẹ̀ sí gbogbo ara pátápátá ó làwọn fi sí o ìwé ìròyìn Vanguard ó sì rí ẹ̀ lónìí. kó tó di pa máa gbé pè ẹ mọ̀ pé mo ka ìròyìn kan tí mo ṣí fìlà rẹ̀ lẹ́ẹ̀kan níbi tí mo ti sọ yìí pé wọ́n sọ pé kí àwọn àjọ eléyìí tí ó ń rí sí ọ̀rọ̀ ìnáwó ní orílẹ̀-èdè wa Nàìjíríà NFIU ipe kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n bójútó àwọn owó tí ó máa lọ sí ìjọba ìbílẹ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ níjọba ìbílẹ̀ àti ẹgbẹ́ àwọn ìjọba ìbílẹ̀ náà ni wọ́n ti ké sí ẹ̀ka tí ó ń bójútó bí wọ́n ṣe ń náwó àti tí ó ń ṣe alámì bí wọ́n ṣe ń náwó lórílẹ̀-èdè wa Nàìjíríà yìí Nigeria Financial Intelligence Unit NFIU ipe kí wọ́n jọ nítorí pé kí àwọn alága ìjọba ìbílẹ̀ ọ̀hún kí má máa tún dá owó ọ̀hún padà sọ́dọ̀ àwọn ìpínlẹ̀ lọ́nà àlùmọ̀kọ́rọ́ yìí ipe kí wọ́n dákun kí wọ́n nítorí pé àwọn ó lo àkókò yìí láti lè rí dájú pé àwọn ìjọba ìbílẹ̀ wa náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n dúró re ẹ wo ẹ jẹ́ á máa gbé pé àwọn aráalé ẹ̀yin aráalé ẹ jẹ́ á máa gbé ìpè yín fún ti àárọ̀ yìí nọ́mbà tí ẹ pè sí iná rèé o 070 4700 7701 070 4700 7701 tàbí 070
07072766278 07072766278 ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ̀ sí lórílẹ̀‐èdè nàìjíríà tẹ́ fẹ́ pè wá wọlé tẹ́ ń bẹ lókè òkun. ẹ jọ̀ọ́ nọ́mbà tí mo fẹ́ pè yẹn tẹ́ ń bẹ ní nàìjíríà ẹ má pè é bẹ́ẹ̀ bá pè ajá yín ni ẹ ti ní nọ́mbà méjì tẹ́ ń pè lọ́dọ̀ yín tẹ́lẹ̀ 0+234 7047007702 ẹ jẹ́ n tún pè lẹ́ẹ̀kan sí o +234 7047007702 ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí ní gbé ìpè. hello. ọ̀rọ̀ pọ̀. àmì ẹ pa rédíò yín ẹ̀sùn kúrò ńbẹ̀ ká lè gbọ́ yín dáadáa dákun. eléyìí nìkan láwọlé lẹ́sọ̀rọ̀ láti yọ rédíò. ẹ ṣeun ẹ tẹ̀ wájú. ẹ kò fẹ́ bẹ́ẹ̀ ìjọba àpapọ̀ àti àwọn olórí wa lórílẹ̀‐èdè nàìjíríà kan jàre ká ṣàmìlà bọ́ọ̀rọ̀ ó jẹ́ ṣe wọ́n lébe lórílẹ̀‐èdè nàìjíríà ó ti lágbára jẹ́ ọ̀rọ̀ epo kọ́ bá wa bójútó ọ̀rọ̀ epo kọ́ bá wa já epo wálẹ̀ ọ̀rọ̀ epo ilé ló ń fa tó ń jẹ́ ṣe wọ́n yìí kọ́ bá wa já kọ́ bá wa bójútó ọ̀rọ̀ epo iléeṣẹ́ epo tán ni wọ́n fẹ́ fọ̀ wọ́n ṣé wọ́n ti rí bọ̀ látọjọ́ ìkọ́ ṣàánú wa lórílẹ̀‐èdè kọ́ ṣàánú àwa mẹ̀kúnnù ọ̀nà àràn wa lọ́wọ́ lórílẹ̀‐èdè nàìjíríà yọ epo yìí. àmì o ẹ ṣeun adúpẹ́dúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń fi èròǹgbà yín léde ẹ má gbàgbé pé ní ṣókí ni kẹ́ ẹ ṣe o. hello. ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. ojú ayọ̀ ọmọ gbogbo wa lónìí o. àmì o. inú mi dùn púpọ̀ fún ìdájọ́ ilé ẹjọ́ yẹn láti jẹ́ kí local government kó gba òmìnira lọ́nà kejì mo kí gbogbo èkìtì a kú oríire o tí Dayọ̀ Adéyẹyẹ léyìí tó tún fi ṣe iṣẹ́ àmàlù yìí. ọmọ wa ni. ọmọ kàkàrìgàrì yé mi yọ ẹlẹ́nu rẹ. ọmọ wa ni. bẹ́ẹ̀ ni oníkàjẹ́ ó ṣe é. ohun tá a sọ nìyẹn lẹ́yìn onísùúrù lọ́lọ́run wà o. tọ ẹ ṣeun adúpẹ́dúpẹ́ ẹ ṣeun adúpẹ́ ẹbí ó ṣe é ọmọ wa sì ti ṣe báyìí ó ti débẹ̀ báyìí wọ́n ti buwọ́ lù ú. ọmọ kan wá ló kù. hello. ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. àyàfálùwà ló ń pè yín láti ṣúpárì àkókò. ẹ ṣeun láti ṣúpárì lákòókò. bẹ́ẹ̀ ni. orúkọ yín ẹ tẹ̀wájú. àyàfálùwà ni orúkọ tèmi. ntẹ̀mí kan fẹ́ rọ bàbá Tinubu ọlọ́run á ràn bàbá lọ́wọ́. èròǹgbà rere tán dẹ̀ ní lọ́kàn náà ọlọ́run á mú wá sí ìmúṣẹ. àwọn alábàáṣiṣẹ́pọ̀ náà ta ni wọ́n lára ọlọ́run á bá wa lé wọn jìnnà sí wọn. bí bàbá jọ jàre ó jẹ tí wọ́n jù wọ́n ṣàánú wa. ìyẹn ni kọ́ tiẹ̀ bá wa bójútó torí tó ń jẹ́ bá tán nù ìṣẹ́bùṣe wẹ̀kú ètò. ẹ ṣeun adúpẹ́dúpẹ́ ẹ ṣeun adúpẹ́dúpẹ́ bóúnjẹ bá ti tán nù ìṣẹ́ lóòótọ́. wọ́n ti ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ tí ó mọ̀ rí sọ̀rọ̀ oúnjẹ yìí. wọ́n ti ṣàgbékalẹ̀ rẹ̀ báyìí kọ́lọ́wọ́n jẹ́ ká rí àyípadà dáadáa. ẹ kú ojúmọ́ o. orúkọ tèmi ni Ṣọlá Ògúndáre láti ìrùn àkókò. ẹ ká túbọ̀ máa gbàdúrà. jẹ́ ẹ rí bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọn ń gbìyànjú ṣùgbọ́n èmi máa sọ fún wọn pé ìgbìyànjú tiwọn ò tí ì tó lọ́dọ̀ tèmi. ṣé ẹ rí àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ pé wọ́n á máa sọ̀rọ̀ bí oúnjẹ ṣe wọ́n yín. ìwọ̀n yẹn ò tí ì ṣe nǹkan tó ń ṣe orílẹ̀-èdè Nàìjíríà. epo tó wọ́n ló kọ́ sí gbogbo kinní wọ̀nyí ẹ jẹ́ kó bá wa ṣe rìfáínárì wa kó ṣiṣẹ́. tó bá ṣiṣẹ́ ẹ jẹ́ kó ṣí bọ́dà fún àwọn èèyàn kí security kó dúró dáadáa. àwọn tó ń lọ oko sí àwọn ajínigbé ò tún jẹ́ wọn lọ oko lọ́nà ìrùn àkókò ń bí. à ń pàrọwà sáwọn security kan bá mójútó ọ̀nà oríta ìrùn sí ìmẹ̀sí sí ègbè kan bá mójútó bẹ̀. ẹ kú ètò. ẹ ṣeun adúpẹ́dúpẹ́ àwa náà à ń bá yín pé sí àwọn ẹ̀ṣọ́ aláàbò ẹ dákun ẹ bá wa mójútó àwọn. ẹ sì lè fi àtẹ̀ránṣẹ́ yín náà sọwọ́ sí wa lójú òpó abánidọ́rẹ̀ẹ́. ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí ní ka tójú òpó abánidọ́rẹ̀ẹ́ nítorí àkókò wa ó ti lọ fáàfáà sídíkàtì ṣítù wọ́n kí wa dáadáa láàárọ̀ yìí prophet Bóròdé bàbá Orísun ayọ̀nu ẹ ṣeun bàbá o nítorí pé ẹ̀ ń tẹ̀lé àwọn ọmọ yín Fádùmíyẹ Adégòkè Adébámbọ̀ àwọn náà kí wa Àkànbí Ọláoyè wọ́n kí wa Abigail Olúfẹ́mi wọ́n kí wa Abíọ́lá Kọ́láwọlé wọ́n kí wa Adéròǹkẹ́ Ọláwàyè wọ́n kí wa Golden TMC wọ́n kí wa Adéròǹkẹ́ Ọláwàyè àti rí yín lẹ́ẹ̀kan Àmújó Táyọ̀ wọ́n ní ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ Dókítà Olamide pẹ̀lú Sisi Monkele ẹ̀kú ètò wọ́n wá ní ẹ bá wa pàrọwà sí àwọn alága ìbílẹ̀ wípé kí wọ́n rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe o ní pàtàkì àwọn ìgbèríko pẹ̀lú àwọn iṣẹ́ pẹ́pẹ̀pẹ́ ara àwọn nǹkan tá à ń sọ rẹ̀ ẹ máa fi èròǹgbà yín ẹ máa fi ṣọwọ́. Adéjọkẹ́ Òní wọ́n kí wa Michael Adéyanjú wọ́n kí wa Lẹ́kan Alábí Imperial wọ́n kí wa Esther Ẹdùn wọ́n kí wa Ààrẹ Adéjùwọ̀n wọ́n kí wa Ọmọtọ́ṣọ̀ Fúnmiláyọ̀ wọ́n kí wa Esther Ẹdùn
Olúwọlé Babánìdé wọ́n kí wa Golden Tea àwọn náà wá sọ pé Sisi Monkele tí mo love pẹ̀lú Dokita Olamide handsome boy wọ́n ní ẹ kú iṣẹ́ o àfi kí Ọlọ́run dìde ìrànlọ́wọ́ fún àwọn olùgbé wọ́n fi handsome boy sí òun rèé náà fún orílẹ̀-èdè Nàìjíríà nítorí ìnira yìí pọ̀ jù wọ́n ní onílé ń kígbe àlejò ń kígbe kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí ó jígìrì sí àtúntò ọrọ̀ ajé ní orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tí ó dẹnu kọlẹ̀ nítorí pé ebi ọ̀gẹ̀dẹ̀ fọ́mẹ́kẹ́ yìí wọ́n ní ó ti pọ̀ jù Ọlọ́run ọ̀dàkùn Dáramọ́lá Dayọ̀ wọ́n kí wa Òbébè Adédayọ̀ Jídé wọ́n kí wa wòlíì David Solomon ẹ̀mí ń bẹ wọ́n kí wa atúnrí ọ̀gbẹ́ni Káyọ̀dé Bolúwatifẹ́ Black àwọn náà kí wa Ak Olúwatósìn Godson ok àwọn náà kí wa ọba aláṣepé Abíọ́dún wọ́n kí wa Adéoyè Adébáyọ̀ Benze baba Benze wọ́n ṣe bẹ́ẹ̀. Musa Abdulaziz òun náà fi àfẹ̀ránṣẹ́ tiẹ̀ òun náà fi sọwọ́ o àríkà gbogbo yẹn ṣeun ká tó wọ àwọn ẹlòmíì tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. ẹja gbé tẹlumi hello. ọ̀rọ̀ pọ̀. Nínú ìwé kọ́bọ̀. ẹ káàárọ̀ mọ́. ẹ káàárọ̀. orúkọ Jésù ìbànújẹ́ ayé ní báyìí. àmín. orúkọ mi ni wòlíì David Solomon. ẹ̀mí ń bẹ láti lọ́ọ̀ka kókó. bí orogún ìyá ni bá ti lé agbára jù ní lọ. àgbẹ̀ ní mami. ọ̀rọ̀ Nàìjíríà yìí ó yóò máa mú ìlú bá mi ọ̀rọ̀ epo yìí kan bá jẹ́ kí ọ̀rọ̀ epo wá ìsàlẹ̀ tí epo bá wá ìsàlẹ̀ gbogbo nǹkan máa wálẹ̀ pàápàá lọ́rọ̀ oúnjẹ àti lọ sọ́jà báyìí wàhálà ni ìyá mi gan kí màá gan fẹ́ jẹ láàárọ̀ báyìí abẹ́jọba wa mo tún bá promise kan náà ṣe fún wa yìí o. ẹ ṣeun ẹ̀yin ẹ̀yẹ wọn dákun ẹ má bínú àní láǹfààní àti gba ìpè kankan mọ́ o torí ìjọba àkóbẹ́yìn náà bá wojú aago ẹ̀rí pa àkóso kó wa ní papamọ́ra ọpẹ́ pàtàkì lọ́wọ́ Master Su jẹ́ kí ebi ó pa wá wọ́n ṣe ní ebi ń pa àwọn èèyàn ebi ò ní pa wá gbogbo àwọn tẹ̀mí sì ń pa náà Ọlọ́run á pèsè fún àìní wa lágbára Ọlọ́run àmì àṣẹ ẹ ṣeun gidi gan ni ẹ ni ṣeun adúpẹ́dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ̀sí ń tọ́jú wa ní Ọlọ́run tọ́jú ẹ̀yin náà gbogbo ẹ̀yin táwa náà ń tọ́jú Ọlọ́run máa tọ́jú wa náà. tó gbogbo ẹ̀yin tájọ ṣe lónìí akínyìn wípé ṣe gbogbo ẹ̀yin tí ẹ fi àtẹ̀ránṣẹ́ sọwọ́ ẹ ṣeun ẹ̀yin tẹ́ pè wá wọlé ẹ ṣé ẹ̀yin tẹ́ ń pè àmọ́ tá lè gbẹmọ́ bínú torí ìjọba kò ní o bó bá di ní aago 11 ẹ pàdé Sisi Monkele lórí ètò ilé ìta pè ní ojú ọjà ẹ̀yin tó kù tẹ́ fẹ́ pè wá ẹ wà láǹfààní àti pè wá wọlé ọládùkú pẹ̀lú ìtàṣàbí Sisi Monkele náà ló kọ mi. Dokita Olamide Akwanbepo representer ó kọ mi nù ó ẹ dákun nọ́mbà wa 08034865342 08034865342 gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń pè wá tẹ́ jẹ́ pé ẹ máa ń flash àtẹ̀yin tẹ́ máa pè wá pé ẹ pè wá ká láti gbé ìpolówó ọjà tí gbogbo nǹkan wá ní. 09015420413 09015420413 tẹ́ pè Sisi Monkele. tọ́ àṣebẹ́ àpàdé tà. wá ti máa gbọ́ padà mi mo gbóná gbẹ̀bí. wá ti máa gbọ́ padà mi mo gbóná gbẹ̀bí. wá ti máa gbọ́